fẹ́ kí ọgbọ́n náà láyé kásán alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin. A dúpẹ́ fún ọba tí ọpẹ́ yẹ, ọba tí ọpẹ́ tọ́ sí, ọba tí kápá gbogbo nǹkan ń bẹ lọ́wọ́ ẹ̀. Òun náà ló jẹ́ kí ọjọ́ yìí wáyé. يريد لمن يعرف منه ويابى الله إلا هذا kábíyèsí lọ́rọ̀ rà. Ẹ̀dá lè máa gbèrò nǹkan tiẹ̀ ńgbà míì, Ọlọ́run náà máa gbèrò tiẹ̀. Nínú èrò tọlọ́run náà ló papọ̀ mọ́ tẹ̀dá. Èròǹgbà ti wá papọ̀ mọ́ tọlọ́run ló jẹ́ ká jókòó ìdúkò tàbí jókòó lórí mi. Ọmọ rẹ̀ wá yá Ọlọ́run máa ṣọwọ́ àwọn tó mọ̀. Ọlọ́run bá dúró sí i. Ọlọ́run bá gbàdúrà ẹ̀. Èyí tí ó fẹ́ ṣe lónìí. Àkọ́kọ́ náà á kò dúpẹ́ fún Ọlọ́run. Ọba tí ó ní èròǹgbà wa ṣe lórí ẹ̀, lórí pé khairul amali khawatimuha, èyí tó lóore jù nínú iṣẹ́ téèyàn pinlẹ̀ tó sì ṣàṣeyọrí. Nínú àṣeyọrí tọ́lọ́run sọ pé yóò ṣe nínú ayé náà ni eléyìí tí ó fẹ́ ṣe àdúrà rẹ̀ lónìí. Gbogbo àdúrà náà tí wọ́n bá wá tọrọ náà Ọlọ́run má ṣàjò mú wọn lára. Ọ̀tọ̀ ni kí wọ́n fi ọmọ sí ilé iṣẹ́, ọ̀tọ̀ ni kó ṣàṣeyọrí. Gbogbo ìrìnàjò téèyàn bá ń rìn láyé, èyí tó dáa náà ni kéèyàn ṣàṣeyọrí lórí ẹ̀. Àṣeyọrí tó wá ṣe náà ló mú ìdúpẹ́ ọjọ́ òní wá. Ọlọ́run má ṣàjẹ́ ó lálùbáríkà. Ọlọ́run má ṣàjẹ́ ó lálùbáríkà. Lóòótọ́ ni wọ́n fi ẹ́ sílé iṣẹ́ tó kó lọ kọ́ṣẹ́. Ọlọ́run tó wá fẹ́ ní kí èròǹgbà àwọn òbí tó ṣe náà ló jẹ́ kó fi iṣẹ́ yẹn kọ́ láṣeyọrí. Àwa bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run má ṣàjẹ́ ọpẹ́ náà. Èyí tó wá fẹ́ ṣe lónìí, Ọlọ́run má jẹ́ òkè jáde lókun lọ́wọ́. Ọlọ́run má jẹ́ òkè jáde láàrin lọ́wọ́. Ọlọ́run àti tóbi ànábì wọn. Tọ́ ọ bá kọ́ṣẹ́ tó mọṣẹ́ báyìí, àwọn ọ̀gá ẹ̀ wá yànda fún wọ́n sì súre fún. Àdúrà yẹn náà ló fẹ́ gbà lénìí. Ire yẹn náà lọ fẹ́ sún fún ọ lénìí. Ọlọ́run má ṣàjẹ́ ó mọ́ ẹ lára. Ọlọ́run fún wọn láwọn ọ̀gá tó kọ́ ẹ tí wọ́n fi ṣàṣeyọrí nínú ayé. Èyí tí wọ́n náà ìrìnàjò míì lójú fẹ́ràn yìí nísìnyí. Ọlọ́run jẹ́ kí wọ́n náà fi ṣàṣeyọrí. Ọlọ́run má jẹ́ òfin ìdàlú wọlé. Ọlọ́run àgbẹ̀rẹ̀kà ní ìmọ̀ fún mi. Afẹ́bẹ̀rẹ̀ àdúrà náà nìyẹn. Ọlọ́run má ṣàfihàn lọ́wọ́ lórí ẹ̀. Ọlọ́run má ṣàgbàdúrà wa. Ọlọ́run má ní ìrònú àwọn aṣọ fún wa. Ọlọ́run ilẹ̀ àdúgbò Ọlọ́run Muhammad wọ́n ní èèyàn bá ṣàṣeyọrí báyìí, àṣẹ tí máa ń ṣe lórí ọmọ àwọn mẹ́ta náà ni. Àṣẹ tí òbí èèyàn bá ṣe fún yàn yóò lápá lára. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, àṣẹ tí àwọn ẹni Ọlọ́run tí wọ́n bá fi súre fún yàn yóò lápá lára. Ẹlẹ́ẹ̀kẹta náà ni àṣẹ tí ọ̀gá ẹni tó kọ́ni mímọ̀ tá a fi gbé ayé. Lópin ìgbà tó bá súre fún wa pé ó ṣàṣeyọrí nínú ayé, àṣẹ yẹn náà ń ṣe mọ́ lára. Gbogbo ìgbà tá a bá súre náà, Ọlọ́run tó lè mọ́ lára. Ọlọ́run tó ṣe déédéé ara rẹ̀. Tó bá ṣàdúrà náà, Ọlọ́run má jẹ́ òkè tájú ìfáyé. Ọlọ́run àlùbáríkà àwọn ènìyàn kan wà. Ọlọ́run àtúnṣe ọlọ́run àgbára ẹ̀. Ọlọ́run àánú ẹ̀. Ọlọ́run má ṣe wà ṣe bẹ́ẹ̀. Èyí tá a fẹ́ ṣe lénìí, Ọlọ́run kó bá a fàṣẹ sí i. Ààbò Ọlọ́run tó dájú, Ọlọ́run kó bá a fi sí i. Ìwọ tó fẹ́ ṣe náà, Ọlọ́run kó gbàdúrà rẹ̀. Gbogbo àwọn náà tá a dògbó, Ọlọ́run má ṣàgbàdúrà ní gbogbo wa.
ọlọ́run máa dojú àdúrà tì wá ọlọ́run àgbẹ̀ríkà lọ́wọ́ Muhammad gbogbo wa ẹlẹ́ṣẹ̀ ni wá ẹjẹ́ akọ́kọ́ tọrọ àforíjì síwájú ọlọ́run ká fi gbogbo nǹkan lé ọlọ́run lọ́wọ́ ọba tó lè bá wa ṣe kó ṣe àforíjì fún wa síbi tá a bá kù sí ọlọ́run kó má ṣàwá pàṣẹ wa ọlọ́run àgbẹ̀ríkà lọ́wọ́ Muhammad ká ṣe sìgbè fáàrù mẹ́wàá inna Allaha ghafurur rahim káfíṣe tẹ̀gbọ́n láyà astaghfirullah 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 Ọlọ́run sọ pé òun ti máa ṣẹlẹ̀ nígbà yẹn tí mọ́mí yẹn lọ́dọ̀ sọ pé àṣetàn ọ̀tọ̀ ní ayé tí èyí tó jẹ́ Deborah ọ̀gbọ́n àpáwátá tó fi àjọ sọ̀rọ̀ wọ́n padà ń bèèrè lọ́wọ́ ìjọba náà mo ní Deborah mo ní kí ni ìlànà ìdálẹ̀ oníṣègùn oníṣègùn oníṣiṣẹ́ ice dálẹ̀ nìkan nígbà tí wọ́n wá lẹ́yìn tó ní dálẹ̀ nìkan máa tọ́ ṣáná nìkan oníṣẹ́ ṣùgbọ́n oníṣẹ́ dálẹ̀ sí iléeṣẹ́ pé dálẹ̀ ó lọ sí iléeṣẹ́ ọ̀sẹ̀ kan ní lórí ọ̀rọ̀ pé òun kọ́ṣẹ́ mọ́ wọn á ní pé dálẹ̀ sọ pé ó lè ọ̀rọ̀ ẹ̀yà tó bá jẹ́ bẹ́ẹ̀ gbà yẹn béèrè lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀jọ̀ wá sí ọ̀dọ̀ mi ó lè mú ẹ̀jọ̀ bá rẹ̀ lálẹ́ ìtẹ̀ àwọn àṣìṣe àṣàlẹ̀ ìgbà màmá wà níbẹ̀ ìgbà tó ń dé sí ọ̀dọ̀ wa ń jẹ́ bùbí tó dé ṣọ́ọ̀bù mi tọ́jọ́ wá sí ṣọ́ọ̀bù ó dàbí ìgbésẹ̀ yẹn padà sọ́kàn ẹ̀ ibẹ̀ tán ni adé sọ fún màmá lọ pé daniel wà ní ibi ẹ̀gbọ́n pé daniel wà lọ́dọ̀ mi pé wọ́n ti dẹ́gbẹ̀ fún mi ìjọ náà lọ́wọ́ ó dẹ̀dẹ̀ ṣẹ̀ ó sì sọ́dọ̀ ìgbàjọ́ ìtàkùn ìgbàjọ́ òpẹ́ náà ojú bí ìbọ̀sọ̀pẹ́ ojú bí a month tí mọ́mí ọkùn ní ìrìnàjò yẹn bẹ̀rẹ̀ bẹ̀ ìgbà tó máa jẹ́ after 6 months ṣe ní bàbá mi ti kúrò láyé ìgbà tí dájú wọn kọ́ ń gbọ́ pé lálẹ́ ní ìgbà nìkan wọ́n fi pé báwa ṣe jẹ́ nínú ilé ìwé sí ni pé ó wà ní ilé báwa ti fọ́nà ilé àwọn ìyá bàbá gbéra ìyá bàbá ìyá ẹ̀. bàbá gbéra nítorí pé ó débi nínú bàbá dùn bá lọ sọ́dọ̀ àwọn ènìyàn lọ àtàkùnlẹ̀ tó wà lẹ́kùn torí kẹ́kọ̀ọ́ sọ pé ibi tí Daniel ń gbé o ló fi ọkùnrin balẹ̀ síbẹ̀ màmá yìí dẹ̀ wà ní ìjọ́nà lọ fẹ́ tó bàbá yìí tó lọ fún ọ̀fẹ́ mi ní Daniel wà lọ ní màmá yìí tó náà ṣàdúrà fún ọdún màá ti dájọ́ láti bẹ̀rẹ̀ ìrìnàjò ṣùgbọ́n ẹgbẹ́ yìí wọ́n yé kéré jù lọ́pọ̀ tó nítorí pé ìdí ọjọ́ kan kò sọ́pọ́tì látara pé wọ́n tẹ̀jọ súnmọ́ra ọmọ àjọ gbóra wọn lẹ́nu ẹ̀jẹ̀ ọdún kékeré wà lára ẹ̀ wọ́n orúkọ tó lọ́ máa tọ́kọ̀ máa ṣe ṣe láyé ìṣẹ́ láì máa ṣe ìrìnàjò wájọ́ náà tí a bá sọ ìlú ti àlọ́ ní èmi tàbí ọjà tàbí fi ti ọlọ́run gbé ó di ayò ìlú wa ẹni tí ó jẹ́ òkùnfà ìrìnàjò yìí nítorí pé tí ìyá bá ní pé àmẹ́dìrò má jẹ́ kí dálẹ̀ ìsìn bí o kò sí ọ̀kan tó òun ní ìyá òun ní bàbá wa àwọn náà máa kọ́ ṣe àdúrà fún pé
nítorí pé Daniel ṣì dìlé ni nítorí táwọn ọba mọ bàbá tó bí ìyá Daniel àlè mọ Daniel o. Gbogbo iṣẹ́ táwa ṣe látara Daniel màmá yìí ló jẹ́ ká ṣe àṣeyọrí ẹ̀ nítorí gbogbo àwọn tó ń tọ́ káwọ́ pọ̀ wọ́n dúró ti Daniel wọn kọ́ tá ló máa ṣàdúrà fún wọn látara wọn máa jẹ wọn lọ́wọ́ lóbi lójúkọ́ ẹ̀kọ́ bá wà látọ̀ wọn àwọn ọ̀ṣun. Àwọn ìyá wa rèé tí wọ́n tọ́ Daniel tán rèé ìyá tí ó bí Daniel gangan tó bí Daniel màmá tó da ní òkòwò tó mú lọ làwùsá tó mú lọ gbogbo ẹ̀ ìwọ náà lọ jókòó ìwọ náà gbogbo ọ̀nà tó kádàrà wọn ti jókòó sí ilé Daniel náà kàn wá ní Daniel pé òun ló máa fẹsẹ̀ wọn tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ padà sínú ẹbí ilé ìyá bàbá ẹ̀ àbí ilé ìyá bàbá wọn ìyá wọn ọlọ́pàá ti ṣe àjẹ ẹgbẹ́ pé àwọn tó ń lè gbogbo ilé àwọn ilé àwọn bí ìgbọ́n wa àwọn náà tó ìgbà tó bí Daniel àwọn míì àwọn ọdẹ ìgbọ́n gbogbo ọ̀dọ̀ tó nà àwọn ọlọ́pàá máa ṣàdúrà fún. Gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ tí mo sọ fún mi wípé ìgbà tó dé bí tí mo dé láti Canada láti Amẹ́ríkà tí mo rí bó ṣe ń ṣe iṣẹ́ àmìyá mi lẹ́nu ìṣe ilé ìyàwó kọ́ṣẹ́ ṣá ìlú aṣá mi lẹ́nu ìṣe gbogbo ìṣe gbogbo ìgbòho ló wà nínú ìgbòho. Ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ púpọ̀ ó ní nǹkan sì láyé ó ní ilé òkú rẹ̀ dáadáa. Ẹ máa bọ̀. Mo ní ilé òkú rẹ̀ dáadáa ó ní ṣùgbọ́n Ọlọ́run ló sọ wípé ó máa ra díẹ̀ ó máa rí ó lọ́lọ́run ló sọ wípé ó máa kọ́ iṣẹ́ yìí ó máa jẹ́ ọ̀pọ̀ láàrin Ọlọ́run náà ló jẹ́ ó ní ìwọ̀n Ọlọ́run náà tó ṣe pàlẹ́ ó máa jẹ́ ọ̀pọ̀ láàrin ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ tó ṣe ní káwọ́pá ṣe kọ́ ẹ̀ ó dẹ̀ fẹ́ kó ń bímọ tó ṣe báyìí tọ́ ọmọ Ọlọ́run bá ṣe ọlọ́run tó máa ń bí àwọn wúlò lẹ́yìn wúlò tó lè fi wúlò fara ìta Ọlọ́run tó ti fẹ́yìn ìdè ìdílé ìwé máa ní ìráǹfààní tó lè jẹ lára ìta mo wá ń sọ bẹ́ẹ̀ fún mi nígbà lẹ́yọ fún gbogbo ìgbà tí bá wà ní ló bá ti wùwà tó ṣe kiri máa gbogbo náà fún lẹ́sẹ̀kẹsẹ̀ irú títọ́ ìṣòro ní fáwọsá kọ́ ẹ̀ irú títọ́ ìṣòro kó má lè ṣe gbà kó má lè ṣàwọ kó jẹun kó má palẹ̀ mọ́ kó má lè dá ṣe nǹkan kan kó náà ti ń ṣèyàn ṣe bá ọmọ bíi tiẹ̀ ló wà ní ilé ó ṣèkan débi iṣẹ́ tóun kọ́ ìtọ́ ẹ̀jọ̀ ẹ̀bọ fún mi bí máa ṣe bàbá ẹ̀ ní gbogbo iṣẹ́ yìí ó ti mọ ojú tòun lọ òun pápá òṣèré eléyìí ó ní tó bẹ́ẹ̀ jùlọ náà
ẹsẹ̀ máṣíìnì ẹ̀ ló tẹ̀ tó fi mọ̀ ọ́ ṣe. Ṣàdúrà fún bàbá ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ gáàsì ẹ̀ tó kọ́ bàbá ẹ̀ iṣẹ́. Ìyẹn náà tún pa àwọn ẹlòmíì. Wọ́n béèrè nǹkan kan wọ́n ní kó sọ nǹkan tí wọ́n máa gbà ó fún wọn. Wọ́n ṣe àdúrà fún wọ́n ṣe bá ṣe ń ṣe yìí náà wọ́n ṣe fún òun náà. So láti ìgbà yẹn náà kẹ̀lé iṣẹ́ ẹ̀ ń lọ sí i kì í ṣe tó rẹ̀ ọmọdé ní òsì kì í ṣe pé ó fìgbà kan wáṣẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n mọ̀ àní kò fiṣẹ́ ó wà fún ìwọ náà kẹ̀ bó ṣe ń lọ yìí náà kẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run àtàtìlẹ́yìn ànọ́bì ni wọ́n mọ̀ sí iṣẹ́ kékeré owó tó pọ̀ ní lọ́mọ máa ń gbé iṣẹ́ kékeré owó tó pọ̀ ní lọ́mọ máa ń gbé o ní ṣàṣejù ó yé ìgbà yóò nǹkan bá gbàṣọ fún ẹ báyìí kó tó ń kúrò báyìí kọ́ ń sọ̀rọ̀ ní bírèèni ẹ̀ máa ti máa sọ nǹkan tó máa ṣe pẹ̀lú ẹ̀ tó máa ṣe tó dẹ̀ máa níyànjú ọlọ́run máa fi sí ẹ lára tó máa fi sí ẹ lọ́pọlọ tó máa lè máa ṣe lórí bọ́gá ẹ̀ ṣe ń ṣe nìyẹn. A ní ẹ má wọlé màá ṣáàbà yẹn ṣe àwọn àwòkè yẹn náà tó máa ṣe akíkọ́ fún náà tó tóbi wọlé tó tó bẹ̀rẹ̀ máa jẹ ìṣòro pé iṣẹ́ wọn máa ní wàhálà wọn jẹ pé fẹ́ sanwó. Òun náà kẹ̀kẹ́ ṣe tó kọ lọ́wọ́ ẹlòmíì. Èyí tí àbúrò máa wọ̀ nínú ìsìn òun ló ràn tó mú wá fún láàárọ̀. Àmọ́ bó ṣe mú wá fún náà ìpè báyìí tì rè kò torí ẹ̀ máa gbà lọ́wọ́ ẹlòmíì ó ṣe mọ̀ ọ́ ṣe ó ní ohun gbowó ọ̀dẹ̀ ń sanwó ìwọ́kẹ̀ ò fi sí sínú iṣẹ́ ẹ̀ rárá. Àmín. Tó tọ́mọ lọ́dọ̀ ìdílé fúnra rẹ̀ tán tó lọ́dọ̀ ìdílé. Àmín. Àmín náà yá ni. Ó ṣìnà ọ̀la náà ó ṣìnà ọ̀la náà ó ṣùgbọ́n náà dìde fún ó fàlùbáríkà sí ọ̀gá ẹ̀ náà tó lè máa kúrò lọ́dọ̀ ẹ̀ náà. Olúwa tó ti ń bá a túbọ̀ lọ́wọ́ láti kó má padà lẹ́sẹ̀. Sọ̀rọ̀ ẹ̀ dáadé kó má ṣàkóso gbogbo ibi tọ́rọ̀ ẹ̀ kù sórí wàá mọ̀ jùlọ kọ́lọ́ kó bá ṣe é láti ọlọ́run kó wà pẹ̀lú àsìkò tó ń lọ wàá mọ̀ sí rere òun náà mọ̀ sí rere o ní sáré ẹ̀dá ìgbè sílẹ̀ òun náà ní kó tiẹ̀ lọ àlùbáríkà tó pa àwọn náà yé ìgbàgbọ́ wa jókòó tá a wá ń náwó náírà tá a fi ní dídùn bàbá wa ṣe é mú láwà pẹ̀lú gbogbo orí ọ̀pọ̀ láṣẹ ní ayé oníkàlùkù ibi tọ́rọ̀ oníkàlùkù dáadé kò ní ta kó sí gbogbo ibi tọ́rọ̀ oníkàlùkù sí náà á ṣe ní rọrùn ẹ̀yìn náà ń rí ayọ̀ báyìí lẹ́nu máa rí ṣe ẹ̀yìn wíwà lẹ́nu rí dààmú ẹni tó mọ́ndé àlámọ́ ọlọ́run á ṣíjú àdúrà ẹni tó mọ́ndé ń dùn ní ọlọ́run á jẹ́ kó lè mú kalẹ̀ àbílẹ̀ ọmọ wa sọ fún àbílẹ̀ wọn kò ṣe àlàáfíà púpọ̀ ọlọ́run á fi ta gbó wa lọ́la àlùbáríkà náà lọ àwọn ọmọ Sallallahu alayhi wa sallam. ọlá àgùránì wà láwùlá Wala quwwata illa billahi. Bẹ́tí mi ló máa rí. 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 Èyí ẹ̀rí yẹn àrọ̀ mọ́. Bẹ́tí mi ló máa rí. Mama mi. gbogbo àwọn tí ó wà ní tó ń kó ẹ gẹ́gẹ́ bí ìyá àti bàbá ọlọ́wọ́ ọmọ bá ti sùn ọlọ́wọ́ àtúbọ̀ wà àlùbáríkà túbọ̀ gbogbo ọmọ aláàjì tó dúró yìí náà ọlọ́wọ́ kó bá mi lọ àlùbáríkà sí má sọ fún mi láti bọ́lá owó èmi ọ̀gá tó kọ́ ẹníṣẹ́ náà òun náà máa tó ṣe gbogbo ètò yìí ń ṣẹlẹ̀ yìí àwọn ọlọ́run ọba àwọn náà ti màmá ń bọ̀ àwọn náà ti bàbá náà ń bọ̀ lọ́dọ̀ ẹ̀
àwọn ọmọ yà sóríire wọn ní àlùbáríkà gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ṣe ìjọba. ẹgbẹ́ tí ìsúnmọ́lá ó kí ẹmọ ìjẹ́ o gbogbo ìjókòó yìí náà mo kí gbogbo yìí ẹ ṣe ẹkú dìde ẹ ṣe mo dúpẹ́ ẹkú àdúró tì ẹkú àgbálẹ̀ wa àdúrà yìí náà àgbà ọlọ́pàá ìṣe àdúrà bẹ́ẹ̀ náà ọmọ yàrá làwọn ọmọ làwọn pàdé Bẹ́tìrì ló máa rí ní. 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 Àrò mọ́ bẹ́tìrì ló máa gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kún bísílà. Lóko dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ní ọjọ́ ìyìn ló jẹ́ àṣeyọrí fún un. Ní kékeré èmi máa sọ, Daniel ò ń ṣe ọmọ kan tó ń yájú síyàn. Ṣùgbọ́n èmi náà jẹ́ onínú fùfù, nǹkan máa tètè ń bí mi nú. Mi ò ń rárá ń gbé nǹkan sí tó bá ti ṣe mí má tètè voice out mi, so èmi ò bínú sí ẹ. Ní agbára Ọlọ́run wàá ṣe àṣeyọrí, kò ní báráyé fọwọ́ tì lágbára. Bó bá ṣe ń lù bẹ́ẹ̀ wọ́n máa dún fún ẹ. Ayé ò ní bínú ẹ, ayé ò ní kọjá ìmọ̀ ṣe fún ẹ. Iṣẹ́ tó fẹ́ máa fi máa jẹun báyìí. Àwọn kọ́sítọ́mà olóríire alálùbáríkà fún ló máa wọlé sí ọ̀dọ̀. Kọ́sítọ́mà ọ̀ràn kò ní yà lọ́dún ẹ̀. Kọ́sítọ́mà tó máa ń gbéyàn lọ sílé ẹ̀wọ̀n kò ní yà lọ́dún ẹ̀. Lágbára Ọlọ́run iṣẹ́ yìí wàá fi ṣe nǹkan rẹ̀, wàá fi lọ lóyìnbó, wàá fi ṣe òun ńláńláńlá láti lórí ayé ṣe. Ọ̀gá ẹ̀ tó dẹ̀ kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run á túbọ̀ máa gbọ́ wọn sókè. Ọlá wọn ò ní dọlá ẹ̀yìn. Lágbára Ọlọ́run bó ṣe ń kúrò lọ́dọ̀ wọn àwọn ọmọọṣẹ́ tó pọ̀ yanturu ó máa túbọ̀ máa yà lọ́dọ̀ wọn. Ọmọọṣẹ́ alálùbáríkà tí wọ́n ní kó rí burúkú wá sí ìlú. Lágbára Ọlọ́run á túbọ̀ máa darí wọn sọ́dọ̀. Ìwọ náà tó dẹ̀ ń lọ́kẹ̀ Ọlọ́run á máa bẹ́ẹ̀ lọ. Ọlọ́run á máa bẹ́ẹ̀ rìn nínú ìrìn àjò ò ní kọsẹ̀. Ayé ò ní bínú ẹ̀. Àwọn ọ̀gá má ti gbé. Ní ọlá Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Sami'an basira waliman wahaya. Sami'an basira waliman wahaya. Àmín. Àwọn aṣíwájú tí ọkùnrin lé wa lọ́wọ́ tó fi ṣe ìkọ̀lẹ̀ náà fi ṣe ìkọ̀lẹ̀. Àmín náà yálà. Ọmọọṣẹ́ ládùúgbò náà wà gbára ẹ̀ sí. Ọ̀gá náà tó lẹ́kùn lọ́dọ̀ ẹ̀ náà tiẹ̀ náà ní kéwù. Kọ́ni gbé mi rà lórí Ìjẹ̀bú-Òde. Ní Ìjẹ̀bú-Òde ìkànnì gómìnà ìdàgbò sí kò sí. Ọ̀gá yìí Ìjẹ̀bú-Òde kò sí. Ẹni tó lè fi lè fọwọ́rọ̀ sẹ́yìn Ìjẹ̀bú-Òde kò sí. Ọlọ́run tó ń fún wọn ní àlùbáríkà yẹn tí ò rẹ̀ tí ìparẹ́ títí dọjọ́ òní àlùbáríkà tiẹ̀ náà wá gbé. Àlùbáríkà tiẹ̀ náà wá gbé. Ọlọ́run wà ní gba àlùbáríkà ti tiwọn tó fẹ́ fún ọ ní àlùbáríkà. Ọlọ́run ò ní pa àlùbáríkà tiwọn tó fẹ́ tọ́ ní àlùbáríkà ti tiẹ̀. Àlùbáríkà tiwọn náà tó máa tẹ̀síwájú. Àlùbáríkà tiwọn náà tó máa tẹ̀síwájú. Àwọn tá a jẹ́ ọmọ wọn náà lẹ́yìn wọn tá à ń dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run ṣe látara wọn wọn tá à ń jẹ tàbí ń tọ́mọ tàbí ń taya tàbí ń ṣe nǹkan rere táwa náà ń dúpẹ́ Ọlọ́run à ń dúpẹ́ títí ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run àfi já àfẹ́gà wà á fi rọ́mọ nílé ẹ̀kọ́ wà á fi rọ́mọ nílé òyìnbó Ọlọ́run àfi ṣe nǹkan tó dáa táwọn èèyàn fi ń ṣe nílò ọ̀rùn Ọlọ́run à ṣe àgbáríkọ náà kò máa bá ẹ̀ lọ. Allahu Akbar. Allahu Akbar.
iṣẹ́ ogun kan tó gùn kò yẹ jẹ́ pé téèyàn bá débẹ̀ wọ́n ṣáá débi iṣẹ́ náà lábàdé jẹ́ iṣẹ́ yìí jẹ́ mọ̀lẹ́mọ̀ ọlọ́run ọba tẹ́lẹ̀ má dẹ̀ nípa yìí tí máa gbé sísọ̀sì dání tí dání náà hàn kò sí ibi iṣẹ́ náà máa ṣe dá lójú ọ̀la èdè àti ìmọ̀ náà máa fún mi ní ọgbọ́n ìmàtòyè bọ́lọ̀ ṣe fún lọ́gbọ́n ìmàtòyè náà lọ́lọ́ máa fẹ́ ní ọgbọ́n ìmàtòyè nǹkan tí wọ́n fi ń pè yàn ní fashion designer wọ́n máa rí wọ́n máa ní pé fashion designer ni gbogbo ẹ̀ lọ́lọ́ máa ṣe fún ẹ̀ ẹni tó bá lójú kò lè pẹ́ fashion designer ojú ọ̀dẹ̀ fọ́ tí ọ̀ ní di owó ọ̀dẹ̀ fọ́ nǹkan tí wọ́n ṣe gbé ohun tó ń fi ṣiṣẹ́ tó ń jẹ́ alágbàkọ́ náà máa pèsè fún ọlọ́run bá pèsè fún ọlọ́run wà mẹ́rin lọ́ sá fún wà mẹ́rin lọ́ dúró dé ẹ̀jẹ̀ tó máa fi ṣáàkẹ́ lọ́wọ́ náà jẹ́ kó wá síbi iṣẹ́ ẹ̀ máa ti ṣiṣẹ́ ìdí owó ńláńlá náà kò máa rí wọ́n á ní pé ẹlòmí wọn ta ohun wọ́n dẹ̀ dẹ̀ra ọ̀nà ìṣe ni wọ́n máa ra owó dẹ̀dẹ̀ra tó máa fi pa mílíọ̀nù níṣẹ́ ló máa ra owó dẹ̀dẹ̀ra tó máa fi rán ọmọ ní ilé-ìwé ní Amẹ́ríkà tó máa fi rán nílùú òyìnbó tó mọ́ tó wọ́n máa jẹ tí ìyá máa jẹ tó máa ṣe fún wọn àwọn àwọn ọ̀ṣẹ́ yìí ọ̀nà tó ní sọ tó kọ̀ mọ́ ìgbé ká postpone ní ìgbẹ́ sí ìta àgbẹ̀kátà àfẹ́ báyìí bó ipa ṣe ń sọ yìí gbogbo ọmọ tó ṣe fún ẹ tó bẹ́ẹ̀ ṣàmì ní bàjẹ́ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم أنت الواجب العليم ولا قضايا يا فقير أمرنا علينا بقضايا يا ميسر كل أمر عسير وإن تيسير كل عسير عليك يا لا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام owó fáìnì wípé ẹ̀dá wa dúró tábánikà wo agbóhùnsìn tó kọ́ làwọ̀ àbí afáfọ̀ ẹ jẹ́ ká dìde náwó àyẹ̀ náà wáyọ̀. owó ayọ̀ lẹ̀ ń ná ṣé gbogbo yìí lẹ̀ ń ná o kò sówó ẹlẹ́yà lápò wá owó yìí là ń. owó fáìnì ẹ̀ máa ń yàrá káàrí kankan bẹ̀ táwọn ọ̀gá mi bá mi lè fún ọ. ẹ bá yín gbé fáwọn tó jókòó ká bá yín gbà. ẹ bá wa gbà áríkù máa bọ̀ mí. ọmọ mi mò ń ṣe màá mi ti fi tẹ́lẹ̀ ibẹ̀ ó yá wọn lówó fáìlì ẹnu bá máa ń. owó pé apẹ́ lẹ́yìn apẹ́ dé. ẹ yá sí tọ́lúwà. ká tó bẹ̀rẹ̀ ohun gbogbo gbọ́dọ̀ sanwó fún ẹ̀rọ gbogbo. owó wípé àtètè dé. ẹ bá a sọ dojú ibi rẹpẹtẹ ẹ pàtẹ́wọ́ fún màmá nígbà ẹ ṣáájú ohun gbogbo ẹ fún wa ní àdúrà màámi ẹ fún wa ládùúrà mà àdúrà ìbẹ̀ program. ẹni tí ẹ̀mí bá darí wọ́n fún aládùúrà ìbẹ̀rẹ̀. Adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ fún Ọlọ́run, ẹ jẹ́ adọ́pẹ́ wa ládé. Ọba tó ń wá dá ọjọ́ náà tí ọjọ́ náà kò láyọ̀,
ọba náà la fọpẹ́ fún la fìyì fún la fòkú fún wa má ṣàyàgbọ́ pẹ̀lú olúwa wá gba ni wa adúpẹ́ tí olúwa mọ́jọ́ náà kò láyọ̀ tí òkan tó ń yẹ ìnáwó tí ò yẹ àwọn olúwa dúpẹ́ gbọ́pẹ́ wa olúwa afẹ́bẹ̀rẹ̀ gbogbo ní ìsìn wa wá máa bá wa pé olúwa wá gúnlẹ̀ sáàrin wa olúwa wá darapọ̀ mọ́ wa gbogbo nǹkan tá a fẹ́ ṣe lẹ́yìn olúwa wá bá a lọ́wọ́ sí wá fi àlùbáríkà sí wá dúró sí wa gbogbo tó ti wà ní adúgbò tó sọ débíláyọ̀ gbogbo tó sì ń bọ̀ lọ́nà olúwa máṣà ìṣọ́ débíláyọ̀ àsàlàyé àbẹ̀rẹ̀ gbogbo pẹ̀lú bísí náà máṣà ìjà parí pẹ̀lú àlùbáríkà náà ti wà mọ́ sábà ọlá àsùnmáni wàlá ọ̀la wàlá kùwátà ìlà ìlà ìjọba fásíà láyà àwọn ìròyìn alhamdulilayi rọ̀bì àgbàmọ́ ìròyìn mọ́lẹ́dẹ̀ ọ̀gbìn ìyáka náà wíwá ìyáka náà sàyìn ìdè wọn sàrántà ní ìsẹ̀dí sàrántà lẹ́sìn àríyàntà àlẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ àlẹ́yìn ẹ bá wa pàtẹ fún màmí yẹn ẹ ṣe mọ Ọlọ́run ní gbòmù lẹ́nu yín ẹ ṣe mọ ní báyìí ibi tí àlọ́lá dé báyìí dígbé ọ̀gá síta. èdè fìlà orí ọ̀la kan ó yáyá àníyàn kan àníyàn kan àrìmárì ìdọ̀tí àrìmárì ìdọ̀tí yóò àrì. ẹ jẹ́ ká ṣe ká wá o. ẹ jẹ́ ká respect ọ̀gá o. ẹ jẹ́ ká respect o. àrìmárì ìdọ̀tí yóò. Ani ọ̀gá kan, ani ọ̀gá kan, àrìmárì ìdọ̀tí. àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ àgbọ̀dọ̀ jókòó láyé pa kọ́kọ́ lọ́wọ́ fáìnì ọ̀gá mi lọ́wọ́ mi. òfin tó fún mi láàárọ̀ yẹn láti 12 láti wà bí a ti ta àgò láti wájú àtẹ̀. 10, 20, 100. 1 million. ẹ pàtẹ́wọ́ kẹ́.
owó máṣí tó gbé wa láti ẹbí olóye ta sọ. Ẹ ṣàgbé ọlọ́dẹ̀wọ́ àwọn ọlọ́dà olóṣù àwọn náà olóṣù ọmọ ilé ni wọ́n. Alájà ìyá Daniel ni alájà bàbá Daniel ni Daniel ilé ló wà. Òun ló máa fẹ́ pé ọ̀gá kan wà ní wa ẹlẹ́bọ̀ owó ẹrúpléènì ẹlẹ́bọ̀ owó rẹ́kà ẹlẹ́bọ̀ owó àwọn owó ẹlẹ́pọ̀ kìlẹ̀ ti pọ̀ jù lédè owó ìṣẹ̀lẹ̀. Alájà mi ló tọ́ ni ìtumọ̀ mi pé ìfẹ́ tí bàbá ẹ̀ ní sí bó ṣe ṣe yẹn gbogbo bó ṣe travel bó ṣe dé yìí náà kò jẹ́ kankan. Ẹlọ́pẹ́ ló ṣe jẹ́ wọn lẹ́bi. Òun náà mo ń sọ. Pàtẹ́wọ́. Ẹ bá rí àárín wọn. Lẹ́gbẹ̀ẹ́ amúnidára níbi gbogbo lórílẹ̀-èdè kò má sẹ́ni tó lè dúró láìsọ̀wọ́ dé lọ lára rẹ̀ àwa lẹ́gbẹ̀ẹ́ amúnidára. Níbi gbogbo lórílẹ̀-èdè kò má sẹ́ni tó lè dúró láìsọ̀wọ́ dé lọ lára. Alhamdulillah. Wọ́n ní kẹ́yìn òbú àná bí kẹ́yìn. Ìrìn àjò tí mo fẹ́ sọ lẹ́nu yìí. Allah Akbar. Mo fẹ́ sọ ìrìn àjò láàrin bàbá àti ọmọ. Kì í ṣe láàrin ọ̀gá àti òṣìṣẹ́. Màmá tí ó bí Abdulrahim Gani ẹ̀rí pé orúkọ méjì ló ń jẹ́ Ibrahim Gani ló ń jẹ́ orúkọ méjèèjì. Nípò ìdílé ìyá èmi mo tẹ̀lé ìyá ẹ̀. Bàbá ní pé ẹ̀gbọ́n nígbà tó bí ẹ̀gbọ́n ẹni tó jẹ́ àbúrò tó tẹ̀lé èmi ni. Ṣùgbọ́n ìrìnàjò ló ṣẹ́pẹ́rẹ́ díẹ̀. Ìyá tó tọ́ mi òun ló tọ́ ìyá títẹ̀. Ìyá mi gangan ìyá tó bí mi òun ló tọ́ ìyá títẹ̀. Èmi mo tẹ̀lé ìyá ẹ̀ nípò. Ṣùgbọ́n nípa ìrìnàjò wa ìyá mi ló jẹ́ kí ìyá tí wọ́n jẹ́ ènìyàn. Nígbà tí ìyá wọn jẹ́ ènìyàn tí ó ń rí ọwọ́ yọ gold tí mo kọ́kọ́ lò ní ìgbésí ayé mi nígbà tí mo wà ní secondary school ìyá ẹ̀ ló rà fún mi. Ṣùgbọ́n ní ìrìn àjò wa Daniel ìtẹ̀wọ́ yìí òun ló jẹ́ tí àwọn ẹ̀gbọ́n ẹ̀ kan jẹ́ kó mọ èèyàn tó ń jẹ́ ìdílé ìyá wọn. Láìpẹ́ mo ṣe àṣeyọrí lórí ẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí pọ̀ níwájú láti sọ táìmù ti lọ. Èmi yìí ọjọ́ ayọ̀ mi ti máa ná 100,000 tí ì ná 200,000 tí ì ná 300,000 500,000 600,000 1 million láì àzẹ́ ìtọ́jú mi. Ọlọ́run jẹ́ kó kọ̀ ìjà. Ọlọ́run jẹ́ kó kọ̀ ìjà. Ibrahim tẹ̀ ń wò yìí sẹ́yìn ni. Ṣùgbọ́n nígbà tó dé ọ̀dọ̀ wa tó rí ìfẹ́ tí a ní láàrin ọmọ ìyá wa ó pinnu ní ọjọ́ kan kó fẹ́ di Islam. Àwọn àgbẹ̀ lè lọ́wọ́ ẹ̀ pé orúkọ wo ló fẹ́ ló fún un wá ní ọmọ máa jẹ́ Ibrahim. Àwọn ọmọ Ibrahim àná tí Ọlọ́run tọ́ náà ẹ̀ káàkiri gbogbo àgbáyé.
tọ́ ní dúró bó ṣe ṣe fún ilé mi tínú mi ń dùn pé mo ṣe àṣeyọrí lókè wọ́n mọ̀ mí níbi bàbá ẹ̀ àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ mí lébi ìdágbọ́ yín lọ àtẹ̀lẹ́ máa jẹ́ nílé ìyá ẹ̀ máa jẹ́ abí nílé bàbá ẹ̀ nílé ìyá ẹ̀ máa jẹ́ gbogbo lébi ìyá mẹ́fà ayé kò dé máa dé ìgbà máa sọ bọ́lá máa ń ṣe máa ṣe ní ìmọ̀lẹ̀ máa ṣe fún ilé nìyẹn wọ́n máa ṣe fún ọmọ ọ̀rọ̀ ìpọ̀ láti sọ nítorí pé mo gbà yín lásìkò ẹ ní bínú sí mi ẹjọ́ tí Ọlọ́run mo tọrọ gáfárà. Ẹgbẹ́ mú jọba. Wọ́n mú jọba. Àánú Ọlọ́run, ìjọ Ọlọ́run tó ń rọ̀jú ẹ̀. Bó ṣe ń rọ yìí kò ní já láéláé. Àlọ́ lórí Ibrahim, àlọ́ lórí èèyàn kọ̀ọ̀kan. Tí o bá wọ ṣọ́ọ̀bù ẹ láàárọ̀ wípé o fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ akọ́kọ́jú sí Ọlọ́run tó dá ẹ nígbà tó bá gbálẹ̀ ṣọ́ọ̀bù ẹ tán wàá ṣe àdúrà o ṣáà rí bọ́gà mi ṣe ń ṣe o gbé pẹ̀lú wọn orí pé wọn ò fi ọ̀rọ̀ Ọlọ́run ṣeré ìwọ náà má fi Ọlọ́run ṣeré o ọkọ fi ti Ọlọ́run ṣe kí ni ṣáájú má jẹ́ kí wọ́n gbé ẹ̀gúsí wá sí ṣọ́ọ̀bù ẹ àwọn kan wà fẹ́ kọ́ máa náà fẹ́ wá ṣáàjì ṣọ́ọ̀bù ẹ láti lè fi ṣàkóbá fún yàn má gba ṣọ́ọ̀bù ẹ láàyè kì í ṣe lé ṣáàjì yàn tó gbọ́ kan ká sọ fún ẹ kọ́sọ́mà gbé aṣọ wá fún ẹ tí ò bá wọ̀n kó lọ mọ pé dáàdì ọ̀pá mẹ́rin ló wà bí ọ̀pá mẹ́ta ló wà bí ẹ má jẹ́ kí wọ́n lọ mọ bí wọ́n ṣe ń ṣe àlejò wọ́n ní mo tẹ̀ láìpẹ́ ọmọ rẹ̀ ó ní rẹ̀spẹ̀tì gan ọmọ bàbá kan wà lẹ́gbẹ̀ẹ́ nù tó bá gẹrun tó bá gẹ fún 1.5 afọ ẹni bọ́tù wọ́tà fún tútù ẹjọ́ tó bá di ọ̀la à ń bolẹ̀ máa wá. ibẹ̀ ni mọ bí wọ́n ṣe ń ṣe àlejò ṣùgbọ́n àwọn èèyàn wá pè ní òògùn ni wọn ò mọ nǹkan tó fi bó bá jẹ́ ọmọ kékeré yìí ló dé ọ̀dọ̀ ẹ̀ ẹ̀gbọ́n bá ẹ ṣe báwo ni fámìlì báwo ni iṣẹ́ àwọn máa kúrò máa ga ẹ́sìmà irú ẹni bẹ́ẹ̀ ní kọ́sọ́mà bí kò ní wọ́n wá pè lóògùn ẹbí yìí ẹ̀ lọ́wọ́ ẹ̀ tún ṣọ́ọ̀bù ẹ̀ ṣe ṣùgbọ́n ilé ìtọ́jú ẹ̀ wọ ọgbẹ́ kúrò ẹ̀dúrà wọ́n tún bá bù ẹ̀ ṣé tó bá dà láwọn máa wá abẹ́lẹ̀ sí ọtí ń gbà lára ẹ̀ ṣọ́ máa wá síbẹ̀ iṣẹ́ tí èèyàn bá ṣe èèyàn máa mú lókùn most especially iṣẹ́ tí lọ́tún tó yẹ bẹ́ẹ̀ àwọn ṣọ́ọ̀bù tí wọ́n rán last week Canada ló ti lọ lù ní ògbọ́ Canada ló ti lọ lù mú wọn ṣọ́ọ̀bù pẹ̀lú àwọn iṣẹ́ ní 11:30 àwọn èèyàn sọ pé iṣẹ́ wàhálà yín pọ̀ jù wàhálà yín pọ̀ jù please ẹni tó bá ní bùkátà yóò mọ̀ sọ pé wàhálà yín pọ̀ jù yes sir bẹ́ẹ̀ni nítorí iṣẹ́ tí wọ́n ṣe yẹ wọ́n máa fi lọ polówó ẹ̀ lọ́hùn náà God bless you mọ bí a ṣe ń dá kọ́sọ́mà lóhùn nínú ṣọ́ọ̀bù tèmi tí mo wà ní Moraika mo rí ẹni tó wá charge ẹni èmi ìtẹ̀mọ̀ kó gbé mọ́tò ńlá wá ṣùgbọ́n gbà tó ń lọ mo bá ní ló bá ní ẹ̀sán ẹjọ́ mà àwọn fẹ́ charge ń bí báyìí mo bá ní ẹ wọlé sà àṣẹ òsì kọ́kọ́ ya ṣọ́ọ̀bù èèyàn kan gbòòrò ẹ má yà bí náà ṣe bí kọ́kọ́ níbi ilẹ̀ wọ̀ ẹ charge ìgbà tó ń lọ màmí ó fún mi check 50,000 ó náà ṣẹ́ẹ̀dì láti Canada praise the Lord ẹ mọ bí wọ́n ṣe ń ṣàlejò má jọra ẹ lójú ṣọlá ọ̀gá mi tó ń wẹ̀ ẹ ṣọ̀gá rẹ o bàbá ẹ ẹni tó bá fún yàn ní nǹkan tó máa jẹ dáadáa tó máa fi báyàwó tó máa bọ́ ọmọ má pẹ̀lú àwọn tó ń sọ pé ìyàwó mi náà kọ́kọ́ face no ó gbọ́dọ̀ ṣe nǹkan lẹ́yìn wọn kí ni wọ́n sọ fún ẹ tó bá fẹ́ gbé ìgbésẹ̀ o fẹ́ ra pure water ọ̀gá mi ń bẹ̀rẹ̀ nǹkan kan o fẹ́ rà sí ṣọ́ọ̀bù sà ẹ tọ́ mi sọ́nà ẹ̀yin náà lè ti ń tọ́ mi àbí wọn ò tún lè tọ́ ẹ mọ́ ọ̀nà àrùn ẹ̀ lọ́wọ́ ó ní jọra ẹ lójú ẹ jẹ́ káwọ̀ òbí ká dìde ká dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa bẹ́ẹ̀ ṣe tún orí olórí ṣe àwòjù ní pé tí ẹ̀ lè ṣe lásán o lágbára ọlọ́run ẹ jẹ́ bí bàbá bí ìyá ẹ ti jẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe nítorí àwọn ọ̀dọ́ tó wà ń tà ní ìsìn wọ́n pààkì máa wá síwájú ṣọ́ọ̀bù wọn wá gbé agolo tábà náà dáadáa ayé gbà táwọn máa ń kékeré tábà la máa ń pè àwọn ọmọ ìbọn pépà ló bá lórí rẹ̀ sí lójẹ́ wọ́n wá ẹjọ́ àwọn òbí tó bí wọn wà nílé
Come up on one dog. I'm under 17, 18. At the end of the day, when you Colorado go small lorry, I was shy going up. Ẹgbẹ́ àṣàdúrà ẹgbà máa ń ṣé o nígbà bàtà adájọ́ fi lẹ́tà ọ̀ṣẹ́ padà gbà ìṣẹ́yìn máa rí sí ẹgbọ́rùn ẹgbẹ́ tẹ́ ọbẹ̀ ní àwọn aláṣẹ àwọn aláṣẹ lè ṣe ẹ ṣe mà wọ́n dúpẹ́ lẹ́yìn owó èèyàn ọ̀gá wa ẹ ṣe sà ẹ ṣe mà. àwọn tí ó mọ̀ ẹ̀yìn jẹ́ kó mọ̀ ẹ̀yìn bàbá Ibrahim ọjà bọ̀ bàbá yìí ní àdúrà tí bàbá Ibrahim pé ní àdúrà jẹ́ ilé bàbá gbẹ̀mí bàbá Ibrahim dẹ̀ jẹ́ bàbá gidi sí wa despite ìwé àwọn kọ́nà bí wa ẹ̀ẹ́dẹ̀mọ̀ báwọn kọ́nà bí wa jáde tí wọ́n tẹ̀lé ṣe kú èdèkòdè ní láti torí Ibrahim wá sí ìlú èmi torí pé bàbá wọn bàbá kékeré ní sí wa wọ́n dẹ̀ ṣe bí bàbá yẹn dá létí tọ́lọ́jọ́ fi dé sọ ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ wọn lẹ́yìn torí ẹ̀ ní Ibrahim nígbà tí Ibrahim gbé mi dìde last week wọ́n ẹ̀ṣẹ̀ gbọ́ lóde irú ẹ̀ ìmọ̀wé fẹ́ jẹ́ fẹ́ ṣe nǹkan dídájọ́ ti pẹ́ wàá pè mí last week wọ́n ní kọ́lé wọn fẹ́ fi táyì mi ṣe kódà kó tó mọ mi gan ló pè mí máa ní orí ti mọ̀ mí lánàá kó tó dé ló ṣe nǹkan tó fẹ́ ṣe wọ́n fọdẹ káàtì pé mi ò lè kọ́ fún bàbá ẹ bá wa pàtẹ́wọ́ fún un ṣe o dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí pé òdojú ti lè bàbá ẹ̀ wọn ò ní ká wá gbà ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n wọn ò ní ká wá pàdé ẹ̀ ní mọ́ṣúárì wọ́n pè wá nítorí pé o ṣoríire lẹ́yìn wọ́n pè wá nítorí pé oríire tó bẹ̀rẹ̀ lẹ́yìn wa bà kalẹ̀ nítorí wíwá wa sí bíbá yìí lẹ́yìn inú ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dùkù dẹ̀ ní bàjẹ́ inú ọ̀gá ẹ̀ tó ti wá ń dùn pé àwọn orí ẹ̀ wọ́n kó ẹ níṣẹ́ ó ṣàṣeyọrí ó gbà yọ̀ǹda ètò wá ṣe freedom lójú ẹ̀mí wọn inú wọn tó náà dùn kalẹ̀ ọmọ ló jẹ́ sí wọn nítorí wọn máa fi ṣe ọmọ fún wọn ó ti di ọmọ bíbí òun ṣe pé kì í ṣe àwọn náà bí ẹ o àwọn náà bí ẹ nínú ara àwọn náà tún bí ẹ nínú ìgbésí ayé ẹ nítorí wọ́n ti fọ́ bàgbésí ayé ẹ lónìí ó dẹ̀ ti ń ṣe lójú wọn àìwá níṣe lójú wọn wọn kò ní jẹ́ tẹ̀yìn méjèèjì pẹ̀lú àwọn olóríire tó ń bẹ̀rẹ̀ lénìí títí dọjọ́ alẹ́ oríire yẹn máa tẹ̀lé ẹni o ọ̀rẹ́ tó máa sìn ẹ́ dọ́gba ẹ̀wọ̀n o ò ní bá rìn o ò ní padà firi ẹ̀ lè débi bẹ̀rẹ̀ sí lọ Colorado o ò ní nípìnlú àwọn ọmọ ẹgbẹ́ Colorado ẹgbẹ́ àwọn ọmọ tó máa lọ sí Canada America London Venezuela ìwà àtàwọn ọmọ yahoo jọ máa compete ó ṣe yahoo o ṣe ọwọ́ ẹ̀ wọ́n máa ti ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bọ́sì wọ́n mọ̀ fẹ́ di yahoo tẹ̀lé fún máa gbowó dẹ́nà lèmi náà ọmọ kan kókó lọ́dọ̀ mi ní àdúgbò mi lẹ́nìí bí ọlákùnrin ní iṣẹ́ náà ṣiṣẹ́ ọkùnrin kò ṣiṣẹ́ obìnrin ọmọ iṣẹ́ mi ò kí ń gba àǹkárá àwọn ọ̀gá ṣe ń gbà ọmọ iṣẹ́ mi alóhùn ò ní rán àǹkárá torí kò sí wọn ìyàwó tèmi máa ń péjú ọlá ládùúgbò mi o nílùú tó ibi tí mo ti ṣe graduation ìbẹ̀lú ní ṣọ́ọ̀bù mo ti bẹ̀rẹ̀ sí ní ṣorí rẹ̀ ìdààmú ẹ̀ ní báyìí ìyàwó tí wọn náà máa fún ẹ àwọn tó máa dúró tiẹ̀ tó máa sọ̀pọ̀tì ẹ̀ nígbà tó máa fẹ́ ṣe òun ló máa jẹ́ tiẹ̀ o wà ní ilé onílé kú o ní láńlọ́ọ̀dù látẹ́láǹtì kú o láìpẹ́ láì jìnà níbi iṣẹ́ tẹ́lọ̀ máa bẹ ṣílé máa bẹ ìwẹ̀ mọ́tò máa bẹ ìwẹ̀ ṣọ́ọ̀bù ńlá máa ní branch níbí máa ní lẹ́kọ̀ọ́ máa ní lágùwá
wà ní vi wà ní lẹ́kì wà kàn máa lọ ṣe supervisor bó ṣe máa rí nìyẹn ọlá aláhùn láwọn ẹ ṣe wí ló máa rí màmá rò ẹ ṣe sọ ló máa rí nítorí yẹn Ibrahim ọmọ fáwọsá àgbàdé ṣàgbà ó ti gbogbo ìlera lé ìlú kò nígbà tí dára kò ní kábàámà kò ní kò bàmíjà ayé àti inú iṣẹ́ ẹ̀ tán gbélé ẹ̀ tó máa gbélé ẹ̀ lọ́wọ́ lẹ́yìn tó máa fi ṣiṣẹ́ alálùbáríkà tó máa fi ṣiṣẹ́ tó máa fẹ́yàwó tó máa ra tó máa bímọ ìdùnnú tó máa alálùbáríkà lórí rẹ̀ tó máa bí nínú ògo Ọlọ́run ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ ìtàn ìdùnnú ló máa fi pa ó ní sí pàpàpà gbà ó ní sí pàpàpà gbà nínú ògo Ọlọ́run àìṣe àìṣe oníkóbàmídà ayé àti oore ìdùnnú oore ńláńlá tí ò ní tán láéláéláéláéláé òun lọ́lọ́ máa gbélé ẹ lọ́wọ́ ó ní fìkan gbà kan ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ ẹ lórí gbogbo bó ṣe rú báyìí Ọlọ́run máa jẹ́ kí gbogbo ẹ̀ máa bọ́ dáadáa yóò gbọ́ Ọlọ́run látàtí ní ànábì mọ́ ó wà níjọra ẹ̀ lójú ìgbà tí mo dẹ̀ ti wọlé irinṣẹ́ tèmi ti ṣe báyìí nǹkan má dẹ̀ wàhálà ẹ̀ mọ́ ìtòsí mi má ṣe bẹ́ẹ̀ o Ọlọ́run ọba èmi fèrò àbí èmi fi sí ẹnà kan ló gbọ́ Ọlọ́run ní ànábì mọ́ wàá jẹ wàá mu wàá yó wàá ṣẹ́kù Ọlọ́run wàá kọ́lé ńláńlá ilé ìlà alálùbáríkà ilé ẹlẹ́mìí gígùn Ọlọ́run akọ́lé ẹ lórí káàkiri àgbáyé Ọlọ́run àjọkọ́ mọ̀ wọ́n á mọ̀ àsọ̀rọ̀ wọ́n á mọ̀ ẹ̀sálà àlàáfíà tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ọ̀la ìyá àgbọ̀bì náà mọ́ lọ́la ìyá àlẹ́ Ọlọ́run àgbàdúrà ìlà fàtíà pẹ̀lú kùsì ńlá yìí orí ajẹ́jẹ́ kan ayé àti tẹ̀sí kí ó mọ̀ lọ́wọ́n àgbẹ̀jẹ́. láti láì rán ìrọ̀yìn àyàmìláì rọ̀bì àdàbí ara wọn ìrọ̀yìn wọn ní kí á wùdí ìyá kaná àbúdó ìyá kaná sọ̀rọ̀ èyí ti náà sọ̀rọ̀ àtàlù sọ̀rọ̀ sọ̀rọ̀ àtàlù sí nàìjíríà tààrí rẹ̀ ní ọ̀gbẹ́ni wákàtí ọ̀gbẹ́ni ẹjẹ àjọpọ̀ ẹ̀wà aládé. Daniel ọmọdé ṣẹwà Hausa máa wà bó ṣe ń lọ ní ẹbí tó náà ń gbò nira Ọlọ́run máa bẹ́ẹ̀ lọ Ọlọ́run á dúró sí ẹ Ọlọ́run wà pẹ̀lú ẹ Ọlọ́run máa ṣàmọ̀ rẹ o ò ní ṣìṣe o ò ní ṣìṣe o ò ní ṣìrùn o ò ní ṣìlẹ̀tẹ̀ ìṣísẹ̀ ò ní bọ́ máa ráyé bó ṣe ń lọ wàá máa gánà ọlá wàá máa gánà ọlá wàá máa gánà ọlá gbogbo àdáwọlé a máa yọrí sí rere gbogbo àdáwọlé a máa yọrí sí rere iṣẹ́ tó máa kó bẹ́ẹ̀ ò ní ṣe o ò ní ṣiṣẹ́ ṣe o ò ní ṣiṣẹ́ gbà o gbogbo nǹkan tó bá dáwọlé bẹ́ẹ̀ a máa yọrí sí rere ọlá ìyá tó bí ẹ ọlá bàbá tó bí ẹ Ọlọ́run àwẹ̀ àṣẹ lóògùn Ọlọ́run àwẹ̀ àṣẹ láàánú àṣìlẹ̀ pàánù fún ẹ àánú àfọ̀hún fún ẹ ní gbogbo àánú àfọ̀hún fún ẹ ní gbogbo bí tó bá débà Olúwa máa gbàbẹ̀ fún ẹ Ọlọ́run máa gbàbẹ̀ fún ẹ gbogbo bí tó bá fẹsẹ̀ tẹ̀ báyìí Olúwa gbàbẹ̀ fún ẹ Ọlọ́run aṣọ èdè ńlá nínú gbogbo nínú ọlá nínú ògbó wà máa ga wà máa ga wà máa ga òmíràn kó ẹ̀mí gígùn tí ò bá ìsọ̀kan tí ò bá yàtọ̀ Olúwa fi ta ẹ́ omi ara ẹ̀jẹ̀ ara egun ara iṣan ara ẹ̀ kò ní gbàbọ̀dọ̀ orí ẹ̀ ò ní gbàbọ̀dọ̀ ìṣẹ̀dẹ̀ ò ní gbàbọ̀dọ̀ gbogbo nǹkan tó bá dáwọ́ láyọ̀ ló sí rere bó ṣe bẹ̀rẹ̀ lónìí
bó ṣe bẹ̀rẹ̀ lónìí bó ṣe bẹ̀rẹ̀ lónìí Olúwa dúró tì Olúwa gbé ẹ ga Olúwa gbé ẹ ga Olúwa ó tún fi orúkọ kún orúkọ rẹ lẹ́yìn Odi Adégbénga Odi Adégbénga Olúwa gbé ẹ ga níbi gbogbo lọ́nà gbogbo tó bá tọ̀ Olúwa máa gbé ẹ ga Olúwa máa ṣe àfà tó mí gẹ̀ Olúwa máa ṣe àfà tó mí gẹ̀ wàá di gíga tó bá máa fẹ́ yàwó ò ní ṣìyàn ò ní ṣi léyà tí ẹ lọ́nà máa yàn fún ẹ ò ní ṣìyàn ò ní ṣi léyà tí ẹ lọ́nà máa yàn fún ẹ ọmọ àlùbáríkà náà á fi fún ẹ iṣẹ́ tó bá níbi iṣẹ́ tó máa ti rí ṣọ́ọ̀bù tó máa gbà báyìí ṣọ́ọ̀bù àlùbáríkà lọ́nà máa yàn dá fún ẹ ṣọ́ọ̀bù àlùbáríkà lọ́nà máa yàn dá fún ẹ ó máa ga sí ni ó máa ga ni ọ̀gá ẹ̀ bó ṣe ń gàgbọ́ náà ga bó ṣe ń lọ ò ní gbàgbé ọ̀gá ẹ̀ dání lọ ọ̀gá ẹ̀ náà nígbà tiẹ̀ sílẹ̀ ọ̀gá ẹ̀ náà máa ga bó ṣe mú ẹ tó wù ẹ tó ṣe ẹ́ láàánú tó wù ẹ tó ṣe ẹ́ lógo torí ó ṣe ẹ́ láàánú ó ṣe ẹ́ lógo lẹ́nu ó wù ẹ́ ó ṣe ẹ́ láàánú ó ṣe ẹ́ lógo bó ti di gíga òun náà máa ga ni òun náà máa ga ni gbogbo àdáwọ́lẹ̀ máa yọ ní sí gbogbo àdáwọ́lẹ̀ máa yọ ní sí gbogbo ọmọ ìmọ̀ Ọlọ́run máa ṣe wọ́n lójú ọ bó ṣe fún torí ẹran ọmọ ẹlòmíṣọ́ náà tún tiẹ̀ Ọlọ́run tún tiẹ̀ náà ṣe ilé ò ní dàrú Ọlọ́run àti ẹ lọ́kàn balẹ̀ níbi iṣẹ́ Ọlọ́run àti ẹ lọ́kàn balẹ̀ níbi ìdílé ìyá Ọlọ́run àti ẹ lọ́kàn balẹ̀ níbi ilé bàbá Ọlọ́run àti ẹ lọ́kàn balẹ̀ láàrin ẹgbẹ́ Ọlọ́run àti ẹ lọ́kàn balẹ̀ nínú àwọn ìjọ tẹ́lọ̀ Ọlọ́run àti ẹ lọ́kàn balẹ̀ wà á máa ga sí i gbogbo inú ẹ̀ máa ga o ẹ̀ ní ní wàhálà o gbogbo tó wá bí lẹ́yìn ẹ dé bí ẹ dìde lé pẹ̀lú bísíláì ẹ dé bí pẹ̀lú alihamdulilayi abẹ́rẹ́ gbogbo náà bẹ̀rẹ̀ pẹ̀lú bísíláì máa parí pẹ̀lú alihamdulilayi atọ́rọ abẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni lọ́wọ́ Ọlọ́run Olúwa gbà bẹ́ẹ̀ fún wa ní kábàámọ̀ kí la wá síbí lẹ́nu irú ara ayọ̀ báyìí la máa bára wa ṣe ẹ ṣe kú dìde o iná ò ní tọ́wọ́ yín Ọlọ́run máa gbé yín ga o Ọlọ́run àti púpọ̀ rọ́pò fún yín Ọlọ́run sọ yín di ńlá gbogbo wọn yá yàn wọ́n á yan gbogbo sábàdé wọn máa bá àánú pàdé níbi gbogbo lọ́nà gbogbo á máa bá àánú gbà Ọlọ́run á gbé ẹ ga a máa gbórúkọ ẹbí gíga nínú ìlú òyìnbó a máa gbórúkọ ẹbí gíga gbogbo àbá máa gbórúkọ ẹbí gíga Ọlọ́run dúró tì àgbàríkà náà bí wa mọ̀ ọ́mọ̀ sáàlà ọlá àlùkùránì wàláwùlá wàlá wàláwùlá wàlá kùwátá wàláwùlá wàlá kùwátá ìlàfáàsíà. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
ọmọ ẹbí mi. Nínú àwọn ọ̀dọ́ kún ọlá hospital. Ẹ ṣàdúrà ẹ bá mi fìtì lórí ẹ fìtì lọ́rùn ó kún ọlá ẹ ṣé kọ́tọ́ pé ní ẹ ó kún ọlá lẹ́yìn fi dáràn ọlá ló máa fi ṣe ọba àti ẹ̀tún pé lóko ọlá náà ló máa já sí ọba ọ̀gá ẹ̀ tó fi lé lọ́wọ́. ẹsẹ̀ ló máa túbọ̀. ṣé rí òwú yìí ìgbà táwa ń kọ́ṣẹ́ a máa ń pè ní òwú aládé ṣé ẹ mọ̀ mo ti tún lọ dárúkọ ẹ̀ fún kí ni kọ́nà yìí. ológun tó ń bọ̀ yáyá. olóògùn sẹ́ ẹni kẹ́kọ̀ọ́ sọ ìdáhùn rẹ̀ yẹn ìgbà tí tíjà ti lé. ẹ̀mí ọ̀pẹ ní ológun yìí. ẹ lọ olóògùn. okay you use stainless you use transformer wọ́n lọ wẹ́ pẹ́pẹ́ náà ó yà lọ mọ̀ mo ti parí skáàpù ní sáyẹn ẹ̀kọ́ alóde ṣàkóso lóde wọ́n lọ máa ń lùlù lẹ́yìn oní jùjù. kí ló máa ń pè ní ìjà rẹ̀ bàkọ̀ rẹ̀. ẹjọ́ sọ̀yọ̀ pẹ̀lú abẹ́rẹ́ ẹyọ. wọ́n bí tó yí ló tún lọ yẹn láyé ti gbà wọlé bẹ́ẹ̀. rárá sà wọ́n ti lọ dárúkọ méjì ẹ̀yọ kan lábẹ́rẹ́. ó yẹ kí wọ́n bá tún fẹ́ náà wé jù wọ́n tún padà tún ké padà sọ́yìn bẹ́ẹ̀ wọ́n ní kí ló ń bẹ̀rẹ̀ láti mẹ́ẹ̀ẹ́dógún ó ti dà láti sọ pé àwọn bó ti dàgbé náà ni wọ́n dà láti sọ pé kí ló bá ti ṣe lójú ẹ̀ ti pọ̀. ọ̀gá mi ìdílé làwákà ó dàbí pé ló ṣe sùn lókà kọ̀ǹpútà bí sábà mi ò gbọ́ ókè ẹ jẹ́ ká lọ sí wọ́n kẹ́gbẹ́ sẹ́yìn. mọ̀ ń bọ̀. Máàmi, káwá ti ń ṣe program báyìí lórí ẹyọ coin, a máa ń gba 20,000. Ẹ máa rẹ́dì mi sílẹ̀, ọmọ kó mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ ní praise the Lord. Hallelujah. Ó ní òun àlà funfun. Ó tún fi gò sí. Kẹ́lẹ̀ mọ̀ pé aṣọ àlà ni wọ́n wọ̀. Káyọ̀ má tẹ̀ kó sálà wọ̀. Lórúkọ ẹlẹ́sìn òní tẹ̀ kó sálà. Sórí òwú yìí, ọ̀gá mi ló ní ẹ̀dá. Wọ́n sọ fún pé bàbá wọn lọ́ṣọ spọ́ọ̀tì yẹn tán ẹyọ kan péré báyìí lọ́ fún gbogbo ẹ̀. Ìró àbò tán. Ọ̀gá mi parọ́. Ó ní wọ́n ti lọ rẹ̀ nù. Ọ̀gá mi parọ́. Bẹ́ẹ̀ bọ́. Ó yẹ wọ́n rò lọ́kùn ẹ̀ náà. Òwú yìí tó bá fẹ́ ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù ẹ̀ wá sí pàtó èlò. Á pàtẹ́wọ́ fún ọmọ ẹ̀. Àwọn tó sọ pé ọ̀gá náà wọ̀ ẹ̀. Yàrá ìbẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé wọ́n wọ̀ ẹ̀. Wọ́n ní bí owó tó gbé sínú àkóso àkànná ẹ̀wọ̀ èyí náà tọrọ ẹ̀ o. Ló ń ṣe ẹ bá tètè máa wọ̀. Ẹni òwò ni wọ́n kọ́nà máa gbówó ìlú. Àbẹ̀mọ̀ ìgbà tó máa gbọ́ wọlé àdúgbò ní ẹ̀rọ oṣù ẹ̀lò aláìsàn ṣàmúlò yẹn sà ẹ̀ka owó yẹn lọ sọ́jà. Ní ọ̀gbọ́n, lọ́rùn mọ́ máa jó owó mi náà. Ẹ bá wa lọ sẹ́kọ̀ọ́, ẹ kọ̀ra kọ̀mpútà aṣọ méje. Ẹ má lọ ju ẹ̀rọ àwọn olé òní ìdòwò. Kẹ̀ṣẹ́ tí wọ́n sáyé ní ìjáde. Èmi náà kẹ́ wà bẹ́ẹ̀ fún. Ìjọba máa ṣe aláìlú. Àwọn olówó gbé ẹ̀rọ ẹ̀yà abẹ́ tó nínú sáì. Ní ọ̀gbọ́n, ẹ lò ló gbé lẹ́kọ̀ọ́ yẹn lọ, 50 naira. Ẹ lọ lọ́tọ̀ owó yìí ní ìsìn. Má dra ẹni tí ó bá mọ̀ òwú ìdání kí ló rò kán lè kí ló máa ń fi ṣiṣẹ́ papọ̀. Ilé ẹ̀ta ibi lọ, ọmọ yìí ti lo nǹkan wá o. Mi ò gbọ́. Ìyẹn ló pè ní jùjú lẹ́ẹ̀kan ọ̀dẹ ní pé kí ni. Ẹ̀rọ àwọn ìdọ̀gbọ́ ní jùjú. Nísìnyí tí wọ́n ní béèrè lọ́wọ́ ẹ̀ ni pé eléyìí tó mú dání orúkọ méjì ló dárúkọ lẹ́kọ̀ọ́. Àjọ pẹ̀ lálàfo gbogbo yìí. Wọ́n tún máa ń pè lórúkọ ọmọ yá sáré fún mi jẹ. Ìyẹn náà fọwọ́ aládé sẹ́yìn. Àbúrò kan. Bàbá àwù kó tilẹ̀ dé fìlà bẹ́ẹ̀ bí Ajẹ́ sílẹ̀ agbègbè. Bàṣírí àwọn àgbẹ̀bọ́là yẹn ní o ti jẹ ní 5,000. Eléyìí kọ́ kí la máa ń pè ẹ́ ju owó yẹn sílẹ̀ wájú ẹ̀ ẹ̀sáàmù ń bọ̀ ń bẹ̀. Ṣé ní abẹ́rẹ́ yẹn bá mi tẹ̀ bọ̀wọ́ rẹ̀? Á jáde lójú. Iṣẹ́ tí wọ́n bá rán ẹ̀kọ́ náà máa ń yọ. Ìgbà táwọn alájà ọ̀dẹ̀ wọ́n ó rè é. Ẹ̀wọ̀n bó ṣe ń dà látàárọ̀.
ajá ló fẹ́ lé nígbà tó. Àwọn ọmọ gbowó yẹn wá. Àbẹ́ ẹ̀ bá lọ́ mọ oníṣẹ́. Ọkọ̀ ṣẹ́ ẹ̀gbọ́n mi ó lé wọ́n lè jẹ́ kí bàbá gbọ́ mi lókè báyìí. Ọṣẹ́ bá mi. Àbẹ́ yìí. Ẹgbẹ́ mi rẹ̀. Àwọn ìdílé yẹn ti ṣòro. Ọ̀sẹ̀kẹ̀ gúnlẹ́nu o. Ẹ̀jọ̀ o, láti wà ẹ̀rọ náà. Ẹṣẹ́ bàyẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ sẹ́ǹsì náà o. Ẹ lọ́wọ́ sẹ́ǹsì sà. Wọ́n mọ̀ fún wa bẹ́ẹ̀. Bàbá wa náà ìbí. Ẹ wo bí ẹ mú wa. Ní òbínú ọdún ọ̀fọ́dọ̀. Ọdún ọ̀fọ́ bá mẹ́ta mi ìbínú. Àlọ́. Ẹ̀ka mi gbọ́dọ̀ tóbi. Ẹ̀ka bínú. Onílù tó lù. Mi ò gbọ́. Ẹ̀sà mọ̀ mú pátápátá nìyẹn. Wọ́n yìí èmi kọ́ mo rẹ́ o. Lọ́bẹ̀ tí mo ti ń wò bẹ́ẹ̀ náà. Lọ́bẹ̀ tí ìwé Kí ló rú bẹ́ẹ̀? ìwé látẹ̀kọ̀ ìjẹ̀bú ìbùsọ̀. Àbúrákẹ́ ní ìgbà rẹ̀. Ìjẹ̀bú mọ́ wà ní àríwá. Lórí ló jẹ́. Kéèpé ní ìgbé síkà ẹ̀rọ rẹ̀. Ṣé kò kí sọ̀rọ̀ jù báyìí? Ó kí ni. Ó kí ní sà. Ẹ pàtẹ́wọ́ fún. Ẹ pàtẹ́wọ́ fún. Ọmọ ìgbà ìmọ̀wé twenty mọ́. Mo bínú. Kàtàkì bọ́tìn. Wọ́n náà fi ń de bọ́tì lọ tí wọ́n lọ sọ òyìnbó wájú ẹgbẹ́ ṣé ká yàn dá ẹ̀. Màámi, ó ní àlè fáàkì bọ́tì àwọn ẹgbẹ́ tó lè kúkú wéyìn. Kí lè sọ? Wọ́n náà fi ń de bọ́tì ẹ kí lè kú. Ẹ lè pàtẹ́wọ́ lọ́wọ́ bá ti ṣe orí ẹ̀dá lọ́wọ́. Ọmọ ìgbà tó ń tó kùsì làwọn kan máa sọ. Ìyá tún kọ́. Ẹ̀mí àṣokoto. Ṣọ́kọ́tò. Ẹ̀mí ṣòkòtò ẹ kí lè kú fún. Wọ́n tẹ́ bá ní pàtẹ́wọ́. Ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ́ta. 5,000. Ó yẹ gbàgbọ́. Irọ́ ó ní wàhálà wa ti pọ̀ jù. Ìwúbọ̀ ti ṣòkòtò tó wà lọ́rùn ẹ̀ tó bá kọ́kọ́ fẹ́ kọ́ṣẹ́ lọ́wọ́ mi wà sí abẹ́rẹ́ rọ̀. Ó wá sọ fún mi pé ń sìn ní ògbọ́ ẹ̀mí ọrùn bùbá ń kọ́ ọ̀gá mi gbà tó bá dọ́dọ̀ ẹ̀gbọ́n ṣì lọ lẹ́sẹ̀ yẹn. Wọ́n náà la fi ṣe bọ́ṣì ìgbà náà kọ́ṣẹ́ bọ́ tí ó sì. Ẹni tí ò bá ní ojú kò lè lò ó. Màmá ẹ má lọ nínú ìdí àwọn. A ti ń pẹ́ jù lórí ìlú. A ṣì ń bọ̀ ní. Ọmọ ti gbà gbòdì. Wọ́n ní kí ni. Wọ́n wò gbà á, àbí gbà á. Ó náà ń gbà níwájú Ẹ ẹgbẹ́. wá lọ sí ẹgbẹ́ ọmọ yẹn. Alẹ́ ti mú kọ̀kọ́. Ókè ó yá. Wọ́n ń rẹ̀ o. Padà ní. Eléyìí sìn, o ṣe wá gba mọ́tò di mọ́tò bùsù yẹn. Mẹ́ta wo ló bá ń ṣiṣẹ́ lẹ́yìn ara tó bá yẹ tó bá sí kò ní ṣe. Ní ẹ̀yà ara Tó bá ń ṣiṣẹ́ pàṣẹ. tí abẹ́rẹ́ yẹn bá ń ṣiṣẹ́. Ètò ẹgbẹ́ kò sáyé nǹkan ìyá yìí mẹ́ta yìí lára abẹ́rẹ́ yìí ò lè wúlò. Ẹ̀jọ̀ mọ̀ kí wọ́n ti gbàgbé wà ní lọ́sùn. Ọpọlọ pàtẹ́wọ́ fún Holy Grail. Kò jẹ́ sọ ìlú wájú ẹgbẹ́. Kí ló pè é? Àwọn ẹlẹ́gbọ̀n ọmọ ìlú. Ọmọ yìí ilé ti bẹ́ẹ̀ náà. Ẹ máa wọ́n bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀. Ó yẹ pé sọ nọ́mbà 2. Ojú ẹgbẹ́ náà kù. Ọ̀gá mi kọ́ bẹ̀rẹ̀ àti ìkọ́. Ó lè máa gbẹ́gbẹ́ tó. Ó kó yẹn sápá. Èsì tó. Ọlọ́run lẹ́yìn rẹ̀ pẹ̀lú. Ọmọ yẹn kò gbọ́. Ó kẹ́ ẹlẹ́kẹta. Òṣùpá sọ pé owó lẹ́kọ̀ọ́ náà. Ó ní ojú ọ̀pẹ ọpọlọ. Ojú ọpọlọ. Wọ́n lè fi sọ fún ilé ẹ̀kọ́ ní ẹ má bì. Kẹ́rí ẹ̀yìn ẹ̀dá. Ó dàpọ̀ dà. Ẹ̀yìn ẹ̀dá sábẹ́ náà. Ajá tẹ̀mí bẹ̀rẹ̀ tèmi lọ́wọ́. Ọ̀pẹ ọpọlọ. Ojú àti ọwọ́. Yes. Tí kí ló máa ń bá àwọn nǹkan mẹ́ta tó sọ yẹn kí ló bá ń ṣiṣẹ́? Kí ló bá ń ṣiṣẹ́? Dámi lóhùn. Kí ló bá ń ṣiṣẹ́? Láìsí ìfọ̀kànbalẹ̀, o ò lè yan lè ṣiṣẹ́ o. Ṣọba ẹ bá àpàtẹ́wọ́ fún. Kì í dúró rárá o. Ìbọn wa bu sí ẹjọ́ mọ́ fọ̀rọ̀ nígbà mọ́lẹ̀. Ọmọ bẹ́ẹ̀ máa mú ní ọwọ́ fúnra ẹ̀ máa mú sí o. Two.
Alájà ti dìbò. Fún wa lọ́wọ́ náà. Alájà sọ wí. Ó ṣe dáadáa, ó tí wọ́n bá mi ta. Sáyà báyìí kí ló ń ṣe ẹ̀? Ṣé omi lóògùn? Ó ti ń jẹ tìkẹ̀. Ó ti ń ṣẹ̀jẹ̀. Kí ni ìjà dúró ẹ̀? Dúró o. Last one. Ó yà o. Bọ̀wọ̀ ẹ̀ kúrò ń bẹ̀. Ọ̀nà ti tó pé kẹwàá gbowó. Ọ̀nà ti tó. Wọ́n ní kẹwàá gbowó ọ̀gá mi. Ẹ lọ gbowó wọ́n ní kẹwàá gbowó kó ti tó kẹ má dẹ̀ fún wọn. Wọ́n ní kẹwàá gbowó ẹ̀. Ẹ fẹ́ fún alájà ò lè máa lọ. Jẹ́jọ́ bí lóko tá a wà lẹ́nu. Iṣẹ́ ìjòkó gold medal. Ìjòkó gbogbo ọmọ ànífà Adéjùmọ̀ kẹ́dùn lẹ̀ rí. Ó dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi. Ní ọjọ́ tí mo mú Daniel pé ọmọ ìyá mi ni Daniel, kò síbi tí màá ti Daniel sí. Gbogbo wọn pátápátá ni wọ́n bá mi tẹ́ ọgbà Daniel. Tọ́sọ pé ó ti dandan. Àjẹbí tí Daniel mọ̀ yìí tó tí ì sojú rí tó wà nílò yìí. Gbogbo ọlọ́ba mi tẹ́ ọgbà. Ṣùgbọ́n àgbà tí mo sọ pé ní 2 years ago, mo ní ọlọ́run ó ti mọṣẹ́. Nísìnyí, mo ṣe tán láti wò dá kó wá ṣe freedom. But freedom tó fẹ́ ṣe yìí. Bí mo ṣe fẹ́ mú ọjọ́ freedom ẹ̀ yìí, o tí mi ṣe freedom ẹ̀. Ní àpapọ̀, mo pèsè kọ̀ọ̀kan ni o. Mo ní mo fẹ́ pressurize gbogbo ọmọ ìyá mi pátápátá. Láti lè jẹ́ pé wọ́n lọ sí yunifásitì. Ó dọ̀bálẹ̀ fún mi. Mo pé gbogbo wọn pátá. Wọ́n ní Daniel ìṣẹ̀mọ̀ṣẹ́. Ó jẹ́ ká wá lọ ní yunifásitì. Ìgbà tí gbogbo wọn jókòó, tí wọ́n fi dúró kù. Èyí tó jẹ́ lọ́ọ̀yà nínú wa. Ó pè mí sẹ́yìn. Ó nẹ̀ gbọ́n mi. Ó ní kí ní dé tẹ̀lé kí Daniel wà lóṣù sọ. Kí ẹ̀bẹ̀ jẹ́ kó ṣe freedom. Mo ní pé láàrin gbogbo àtàjọ wa àwọn ọ̀gá wa. Mo náà jọ fira wa ṣe gan ni. Mo ní pé mi ò fẹ́ jẹ́ kí Daniel kó yàtọ̀ ní àárín wa. Nítorí sọ pé òun náà kó wa lọ yunifásitì nítorí pé ó ti mú ọṣẹ́ yìí. Tó bá lọ sí yunifásitì, a máa rí i pé inú ilé yìí lòun ti jẹ́ gbogbo nǹkan tí mo fẹ́ jẹ láyé. Ẹ pàtẹ́wọ́ o. Ó wá sọ fún mi pé yọ́nà lọ́wọ́. Ó ní mo fún Daniel iṣẹ́, mo fẹ́ gba iṣẹ́ yẹn ní ọwọ́ ẹ̀. Ó ní tẹ̀mí mo sọ fún fóònù tí mo sọ fún ọ̀rọ̀ Daniel lè mọ̀ ṣẹ́. Ó ní tí Daniel bá mọ̀ ṣẹ́, ó ní ẹni tó bá mọ̀ mọ́ ní tí kò yẹ kó ṣiṣẹ́ yẹn. Ó ní àwọn ọ̀sán fún ọ̀rọ̀ Daniel ní yunifásitì. Ó ní pé ṣùgbọ́n tí Daniel bá stop iṣẹ́ yìí, tóun ọ̀bá dá ní okòwò, ó bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́. Tó bá lo 4 years university ní padà sí fashion design. Ó ní àwọn tó wọn wà nílùú òyìnbó, ó ní àwọn mọ̀ nǹkan tí iṣẹ́ ọwọ́ wí. Ó ní jẹ́ ká ra iṣẹ́ fún Daniel, ẹ jẹ́ ká ṣiṣọ́ fún, ẹ jẹ́ ká ra àbíkáríkà fún. Lẹ́yìn ọdún kan, lẹ́yìn ọdún méjì, kí Daniel bá sọ pé òun ní admission, wọ́n lè lòdò owó school, ó ní 1 million, lẹ́yìn ló wà lọ́wọ́ ẹ̀, ó ní 100,000, fún àwọn wa máa support ẹ̀, kó máa ṣiṣẹ́ yẹn. Àwọn àti Daniel lóko wọ́n á sọ fún Daniel wá sí zero máa tẹ̀lé nǹkan tó fẹ́ ṣe lòun fẹ́. Ó wá gbọ́ Daniel náà jẹ́ ọmọ kan tí ó lè wọ tí téèyàn máa ń wéyàn lókèrè ká má sọ pé ọmọ yìí púpọ̀. Àwa la máa tọ́ ọmọ, a máa ń wọ́n ọmọ síbi tí ọmọ fẹ́ kọ́ ọmọdé máa di ọ̀la kó lè jẹ́ ìrọ̀lọ́. Ṣùgbọ́n lẹ́yìn yìí inú mi wá ń dùn Daniel gbọ́ gbogbo nǹkan tá a sọ. Ara ní sẹ́kù Daniel ṣe bá ṣe rà fún un.
gbogbo oníṣẹ́ Daniel pàápàá ni ó máa kó síta lẹ́yìn tí gbogbo ìjókòó yìí tó máa ra àlùbáríkà fún. Àlùbáríkà tó máa jẹ̀ra fún níbí yìí ẹgbẹgbẹ̀rún ẹ̀ ni Ọlọ́run máa fi rọ́pò fún Ọlọ́run máa sọ wáyé ẹ̀sán nítorí pé àwọn táwọn wò yìí àjẹ́ ìkọ̀kan lánàá wọ́n ṣe wá wò gbà náà wá da èyí ìwà tó ń dájú àná lọ àwọn nígbàgbọ́ pé ọ̀nà àwọn máa tún dájú èmi lọ kó máa ṣe bíi ẹ̀mí náà ní Ọlọ́run tó wá tó fi dálẹ̀ tì mí lójú òye yín tó fi tìyá mi lójú tó fi tọ̀wọ̀ ẹ̀gbọ́n mi lójú tó fi tọ̀wọ̀ àbúrò mi nítorí pé wọ́n ló tì mí èmi kọ́ mi mọ̀ pé mò ń náwó pé jẹ́ mi mò ń náwó nítorí pé wọ́n ló tì mí gan ni mo tẹ̀ dúpẹ́ sí ọwọ́ wọn owó yìí fún wọn gbogbo tó ti ń rí ọwọ́ wọn máa jẹ o ọwọ́ wọn máa jẹ ọmọ ṣẹjẹ rẹ bọ́lá òun lójú ti lálẹ́ tó lójú tì Ọlọ́run ní lójú sí ẹ̀kọ́. mo wá gbà fún yìí mo wá gbàdúrà fún Daniel nítorí pé bẹ́ẹ̀ nàdúrà náà mo fẹ́ ṣe nígbà tí bàbá mi tí mo ń ṣe fashion designer kò yé yín tí bàbá mi wá fẹ́ ṣe fídíò fihàn bàbá mi máa ń pè mí kan wọ́n ní pé èyí ò tó fún ọ kí ọmọ ẹ̀ fún a ní tí tó ní ẹ̀dọ̀ níbẹ̀ a ní tí tó gbé ṣẹ́kọ̀ a ní kò tó nítorí pé gbogbo iṣẹ́ tí bàbá mi ò mọ iṣẹ́ kọ́ńtà ni mo ń ṣe tí gbogbo èèyàn lè sọ bá ti bẹ̀rẹ̀ sí ìwọ̀n aṣọ fẹ́ràn lẹ́yìn bàbá mi ò ṣe lẹ́yìn mo rán bẹ́ẹ̀ ní ga àwọn tó máa ń bí ìwọ̀n kò sí sáì lọ́gbọ́ sọ́dọ̀ mi tí mo ń ṣe ìtọ́wọ́ tí bá ti gbé àwọn dàmídàmí tí bá ti fẹ́ gbé aṣọ bó ṣe ń ṣe máa ṣe máa gbé òun ẹgbẹgbẹ̀rún mọ́ ọlọ́run ìyá ìkókó ti káyè tí ẹ̀dá ń lò tó fún wọn ṣe fáwọn ìgbà ọlọ́run àwọn fún ọlọ́ oníṣiṣẹ́ oníṣiṣẹ́ tẹ kò sẹ́ni pọ́jù tó máa lọ́dọ̀ ọmọṣẹ́ gbọ́dọ̀ gbà tí ọ̀gá òní tí kò ní ní tàbí ṣùgbọ́n ṣùgbọ́n mo wá fi ọlọ́ọ̀lọ́run ọlá àgbègbè rẹ̀ ọlá jẹ́ kan sí rẹ̀ gbogbo ọ̀gá tí láti ṣe kò ní pápátá tó kú jẹ́ kan kárí ẹ ṣàmì o. Gbogbo nǹkan tí wọ́n ṣe dáadáa láyé wà bá wọn ṣe dáadáa ìmọ́lẹ̀ ni Ọlọ́run ní sọ́jú láyé àti ọ̀nà àgbà mọ́lẹ̀ àdébáyé nísìnyí ògbó ló jẹ́ nítorí pé wọ́n ní láti mọ̀ ìyá ẹ̀ ká sọ pé ẹni tó so gbogbo àpọ̀ lánàá ojú òbí tẹ òjú ó sì lójú ti ìyá mi ojú òbí tẹ ó sì lójú tọwọn èèyàn bàbá ẹ tó jẹ kó wọn wá síbí ilé ní inú wọn dùn wọn máa mú ròyìn àlọ lọ bí ròyìn àlọ náà máa ṣe àlọ Ọlọ́run bàbá máa rẹ Ọlọ́run bàbá rẹ náà ìmọ̀ tó wà ní ilé ní tí wọn bá dá ilé ìṣẹ̀lẹ̀ máa yọ nípa yọ ni wọn lé ọmọ wa àná Ọlọ́run bá ìkẹ́ Ọlọ́run bá tó ra ìkẹ́ tó máa tẹ gbogbo wa àlékà mẹ́tẹ̀ẹ̀ta ṣọ́ọ̀rẹ́ àtàkùnrin àmàwà lórí gbogbo ọlọ́run wa wà ṣùgbọ́n ní ọdún ká lè sáàtì àmàlẹ́ àsìkò wàsàmà àwọn aláìsíṣẹ́lẹ̀ èmi yìí. bẹ́ẹ̀ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ni. òmìnira kò ní sí ìnira wọn. àmín. òmìnira kò ní sí ìnira wọn. àmín. ohun tó lọ́dọ̀ ẹ̀mí àmẹ́ ìmọ̀ àìpàdà ní ọ̀gbìn. ire mi tó bá lọ́dọ̀ náà máa pa mi gbé. àmín. ayọ̀ máa bá mi gbé. àlùbáríkà máa bá mi gbé. bó ṣe ń lọ lé ní yìí bó ṣe ń lọ sí jẹ́ máa tẹ̀lé ẹ̀ o ní lọ ní kábàámọ̀. wọ́n dẹ̀ ṣàmì ẹ ṣe gbẹ́kẹ̀lé mi. àmín ẹ ṣàmì kẹ́ ẹ. ṣe ló kọ́ ẹ ṣe wọ́n máa mú ọmọ mi. àmín. gbogbo ìtaṣẹ́ fún lé ní lọ́kùnrin ní ìgbà àmín. 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 bàbá mi ń dùn mí nítorí pé kò tẹ́ ìpáṣọ̀ lọ́dún máa fọ́ mo jẹ́ kó pa nínú ilé wa bó wọn náà ṣe ń lọ́dún kò ní pa nínú ilé ayé àgbẹ̀ ti tẹ̀ náà ti tẹ̀ nígbà ṣe kò ṣe àlùbáríkà ti tẹ̀ ó máa tẹ̀lé ẹ máa bẹ́ ṣẹ̀kẹ̀. ẹ̀yin ẹgbẹ́ tẹ́lọ̀.
ẹ káwọ́ sókè mẹ́. Mo ti kó lọ́dọ̀ ọ̀gá mi. Ibi báyìí ni ti ṣọ́ọ̀bù mi wà ní ìsìnkú mi tó ti tẹ̀. Àmì Jésù. Ó ṣe ń lọ ìlọ́pọ̀lọpọ̀ ọ̀gá ọmọ ṣáwọn ọmọ ìlọ́pọ̀lọpọ̀ kọ́sọ́mà ni wọ́n máa rí. Àmì. Àmì. Inú mi ń dùn mí ni ayọ̀ mi fún ọmọọṣẹ́ mi kan. Bẹ́ẹ̀ni sà. Àwọn ọmọọṣẹ́ máa ń lò. Ìgbà tó kúrò lọ́dọ̀ mi. Ó gbà yìí fún láyè pẹ̀lú ìyọ̀ǹda tó bó tẹ̀lé kó ní ọmọọṣẹ́. Kò tí ì ṣe fúdọ̀. Wọ́n ti gbà tó wọn kọ́tọ́ máa dé láti lóyìnbó. Tí wọ́n ríṣẹ́ tó ń gbé ṣe. Tó náà bó ní bó lọ́mọ yìí ti kọ́ṣẹ́ tó ti kọ́ṣẹ́. Wọ́n náà ti ṣe fúdọ̀ ní kọ́tọ́ máa ti tòwé ẹ̀rọ sókè. Ó wà bẹ́ẹ̀ ni sì fọ́ṣọ́ mi sẹ́nà àgbẹ̀. Gbogbo ọmọ tó ṣiṣẹ́ fún gbogbo pápátá ni wọ́n jẹ́ àwọn títẹ̀ máa ṣe fún wọn. Sàmì àrùn tàbí o dáná tàbí. Ilé àbíbi bàbá wa jọ́ mi ní ìlànà mẹ́fà. Yóò ṣì dá ní ọmọọṣọ́ mi dà. Ọmọọṣọ́ mi dà. Wàá mi ní tó ń sá fún. Wàá mi tó ń dóde. Orí àgbáyọ̀. Àlùbáríkà tí wọ́n rà fẹ́ yìí lé nìyí kó máa ṣe kẹ́ ẹ̀ka lẹ́nu yẹn. Bẹ́ẹ̀ ni ẹ̀ṣin rí ọ̀lẹ́ máa dùn jù bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó bá jẹ́ ṣòro nínú ayé ẹ̀ láti ní ìlọ ti jẹ́ nìkan. Ìlú àbúrò mọ́ láyé. Ọ̀nà àgbà. Ẹ ṣàmì kẹ́ ẹ àmì. Kọ́mọ bá ṣe dáadáa ọ̀gá máa máa rọ̀jò àdúrà ni. Lẹ́ẹ̀dẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ gan lọ̀gá mi ṣe. Ojú bẹ̀ fún un. Àmín. Rọ́bì sátì ọmọ yá sí fún Assalamu alaikum rẹ̀. Ẹ sì ká kéwù jùlọ ẹ̀ẹ̀kan mọ́ ni o. Bí mo ṣe ń fẹ́ má jẹ̀mú ìdẹ́lẹ̀ mi. Bẹ́ẹ̀ ni ọbẹ̀ má jẹ̀mú. Má da ọ̀gá ẹ̀. Má sọ fún àwọn kọ́sọ́mù ọ̀gá ẹ̀ kọ́ ọ̀gá mi ò mọṣẹ́ mọ́ mo ti ṣe fúdọ̀mù ẹ̀ máa gbàṣọ wa. Ẹni tí wọ́n bá gbé wá tó bá sọ fún ọ̀gá ẹ̀ ó ti yànda fún ẹni. Má lọ sílé kọ́sọ́mù ọ̀gá ẹ̀ o. A máa jẹ̀mú. Ibi tó bá ti sọ̀rọ̀ ọ̀gá ẹ̀ ní búburú. Ọbẹ̀ yẹn gùn. Ó lágbára. Ẹ̀gbọ́n òórùn ni. Ọbẹ̀ yìí dùn. Ibrahim kàn rẹ́rìn-ín ni. Ó àtọ́ bá kọ̀rọ̀ ojú 10,000 naira. Ọ̀gá mi jẹ́ gan wọ́n smile. What do you mean? Ṣé ẹlẹ́sìn ò lọ́dẹ̀ ṣe ìlàbí what is my fish? Ó yẹ máa jẹ́. Ọbẹ̀ máa jẹ̀ mú. Ibi tó bá ti sọ̀rọ̀ ọ̀gá ẹ̀ níbi má dúró bẹ̀. Tẹ̀tẹ̀ yóò gbọ́ bàtà ẹ̀kọ́ kúrò bẹ̀. Kọ̀lájú jẹ́ ọbẹ̀ máa jẹ̀ mú yẹn 10,000 la fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ báyìí. Má gbà ń tí nínú. Mi ò gbọ́. Ó ní ata ti túbọ̀ jù ní ọbẹ̀ yẹn. Ẹ̀jọ̀ ṣé wọ́n ọmọ tó kọ́ lọ sọ́jà yẹn kéré jù? Ó sọ bẹ́ẹ̀ fún mi ẹ̀gbọ́n ni o. Màá mi torí bẹ́ẹ̀ jẹun ni. Torí bẹ́ẹ̀ bí òkèlè lọ́wọ́ ni. Sọ pé thank you sir. Ẹ ṣé sir. Ọ̀gá mi ọbẹ̀ yẹn ga. God bless you sir. Ẹ bá wọn pàtẹ́wọ́ fún ọ̀gá wa. Ẹ ṣé púpọ̀. Jalla wahala kábíyèsí ọlọ́run bàbá mi ọba àdúgbò fún mi kò sí ń tọrọ ní ọjọ́ jù láyé àyàfi ọgbẹ́ ó rí kó ẹsẹ̀ mọ́ ọ̀la rẹ̀ ilẹ̀ ayé ṣẹ̀ka onídẹ̀ẹ́rú bá ti mú oore tó wọ́n lọ́wọ́ bá ń ṣe tó bá wá dúpẹ́ oore ni. Akana aliya oríire náà wọ́n máa bẹ́ẹ̀ ní káàkiri àlùbáríkà ni wọ́n rà fún ẹ lónìí ọlọ́run jẹ́ olè wẹ́ lára bẹ́ẹ̀ ìwà tó wù ọ̀rọ̀ tó sọ iṣẹ́ tó ṣe tó fi nílẹ̀ tọ́ sí irú ẹ̀ ọlọ́run má jò jẹ́ tiẹ̀ o ò ní bá wọn sọ nínú ọ̀rọ̀ o ò ní bá wọn wù níwà o ò ní bá wọn rìn nírì gbogbo àdúrà tí àwọn ọ̀gá tí wọ́n ti ṣe fún ẹ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ètò yìí ọlọ́run jọ lápá lára ọlọ́run jọ ilẹ̀ mọ́ ọ lára ọlọ́run àlùbáríkà Ànábì Muhammad ọlọ́run agbára ẹ̀ ọlọ́run títóbi ẹ̀
irinṣẹ́ èyí tó fẹ́ já lónìí tó fẹ́ fi máa wá tí ó jẹ tí ó mú nílé ayé ọlọ́run bẹ́ẹ̀ fi àlùbáríkà sí náà. Iṣẹ́ díẹ̀ owó tó pọ̀ lọ́lọ́run máa darí sí ẹ lọ́dọ̀. Iṣẹ́ náà ní gbé débi ọgbà ẹ̀wọ̀n. Àwọn tí wọ́n kó wàhálà àgbáyé láyé rẹ ọlọ́run ní dẹ́mọ́lẹ́bẹ̀ sí ẹ. Iṣẹ́ tó jẹ ẹ̀mí rẹ lọ ọlọ́run ní tó tẹ́ bá wọn kà á. Ọlọ́run mọ́ríkà ní mo Muhammad. Gbogbo ìgbà tó bá ti ń lo àwọn ẹ̀rọ náà ọlọ́run ní jọ ń ná kì í. Ọlọ́run ní jẹ́ kí wọ́n náà kú. Ọlọ́run jọ máa mú mílíkì bó sì máa mílíkì. Ọlọ́run tó lè àdọ́bí Muhammad. Gbogbo tí ń jẹ́ ìrọ̀rùn lọ́lọ́run máa jọ máa tara rẹ̀ kó sí ọlọ́dọ̀. Ọlọ́run bá ní ká àdọ́bí Muhammad. Ìrìnàjò tútù ẹ̀mí ìlú fẹ́ lò nínú ayé nísìnyí. Bí o ti fẹ́ bọ́ sáyé yìí. Allahu Akbar. Tẹ̀yẹ̀ bá ti ní mímọ̀ tán, ó kú kó máa wá ọlá tó fi wú ayé. Ọlọ́run kò gbogbo ẹ̀ ní ẹ lọ́wọ́. Lẹ́yìn náà, ìyàwó rẹ̀ alálùbáríkà. Èyí tẹ́ jẹjẹ dodo gbé ọlọ́run fi tẹ ọlọ́run. Ọlọ́run níjọ́ ìwáyé asá. Ọlọ́run alùbáríkà lórí Muhammad. Àwọn tí ó bí ya wọ́n ti ń jèrè ẹ báyìí. Ọlọ́run dẹ́kun wọn náà jèrè ara ẹ̀. Kó tí wá jèrè àwọn ọmọ ẹ̀ náà. Ọlọ́run má ṣàbàwà ṣe bẹ́ẹ̀. Ọlọ́run àti tó dá ọ̀nà bí Muhammad. Ọlọ́run àánú ẹ̀, ọlọ́run agbára ẹ̀. Ọlọ́run àti tó dá ẹ̀, ọlọ́run agbára ẹ̀. Ọlọ́run má ṣàbàwà ṣe bẹ́ẹ̀. 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 Ọlọ́run bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Allahumma ya hayyu ya qayyum. Ya rafi ya qahhar. Hika man aradani bizdubi ikram man hadani. بقهرك يا من أخرج آدم من الجنة وردى ويا من دور عيوب والشفاء ويا من جعل آدم موسى والنجاة ويا من رفع عيسى إلى السماء ويا من جعل يونس في بطن حوته فأخرجه ويا من نجا نوح وقومه من ماء الطوفان نجيني نجينا ويا من سلم إبراهيم من نار الناموس سلمني سلمنا بكل فزع والحسن والهم والدم والضر والشر والفقر والمرض ومن كل شر ومن جميع مصائب الدنيا والآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ويا من أخرج آدم على من أخرج يوسف من غيابة الجب فسينعه بالحسنى يا قديم الإنسان إنسانك القديم يا داهم يا قيوم يا كريم حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وهيب إسناد الرب وعد مسني يدور فهدى لنا الراحمين فاستجبنا له وكشفنا ما به من ضر واتيناه اهله ومثله معه رحمه من عندنا والسحر للخالقين بالسر الفاتحه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين 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 القران سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين امين. ẹ bá wa fún aláàjì wa látẹ̀wọ́.
ó fi dẹ ní àgbòwárò láàrin ẹgbẹ́. Ó lọ ṣe bẹ́ẹ̀ fún ìwé dìgbà kó tu wọ̀ lọ́wọ́. Ó ṣe fẹ́ bí jẹ kó ṣe fẹ́ rẹ̀ kó má bàa bá ara ẹ̀. Ọ̀la ti fi lọ lọ́rùn. Ọ̀la lọ́rùn lọ́rùn. Owó tútù ló máa bá wọn. Òdìbò owó náà. Ọ̀la ti fi lọ lọ́rùn. Ẹ máa lọ lẹ̀. Ẹ kò síbẹ̀ yẹn. Má ṣe fún mi o. Owó òkòwò ẹ̀ kí o. Ó máa lórí máṣíìnì yẹn. Ẹ pàtẹ́wọ́ fáwọn ọ̀gá wa. Ẹ lọ sátífíkẹ́tì ló kù báyìí. Ẹ bá wọn wá ìwé ẹ̀rí ẹ̀ lọ. Wọ́n kì í ta aláwìn o. Àbíkọ́.